ẹ dúró náà ta láṣẹ ta ni ìran Yorùbá ṣẹ̀ gangan tọ́rọ̀ wá fi dà báyìí. Báwo ló ṣe jẹ́ tẹ́ ẹ fi lọ kọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò tó ń dáàbò bò wá nílẹ̀ Yorùbá tẹ́ ẹ kó wọn tẹ́ ẹ lòdì ìlú Àbújá? Ẹ̀yin kábíyèsí ilẹ̀ Yorùbá, ẹ̀yin alágbára, ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá, ẹlẹ́jọ́ jẹ́ lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó wà nílẹ̀ yìí báyìí. Ta ni wọ́n pè ní Babangida? Níbo ló ti wá gangan tó fi di wípé ìran Yorùbá á wá di ẹni tí èèyàn tì káàkiri bí ẹran orí ìrẹsì? A sì ń pariwo yí pé tó ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Yorùbá ni Bọ́lá Ahmed Tinubu aṣíwájú, wípé tó òun lọmọ Yorùbá. Ṣé lóòótọ́ ìjọ dáa kárí ẹni ní mọ̀sán ká máa mọ kíkan? Ọmọ Yorùbá, ẹ bá ń farabalẹ̀ ẹ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan, torí wípé wèrè sún wèrè ìran Yorùbá ó ti ń sún kàn gèrè lọ. Bàbá wa kábíyèsí Ladoja, Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti gbogbo ẹ̀yin ọba àyókù, Aláàfin tìlú Ọ̀yọ́, Ọ̀ọ̀nìrìṣà àti gbogbo ọba aládé tó ń bẹ ńlẹ̀ Yorùbá, ọ̀rọ̀ yìí kàn yín báyìí. Ìbéèrè tèmi rèé, ṣé wíwá tẹ́ ẹ ní kó lóye Sunday Adéyẹmọ máa bọ̀ wálé, tẹ́ ẹ gba àṣẹ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu tóun náà sì ní kó máa bọ̀ kó wá ṣe ẹ̀ṣọ́ aláàbò fún ilẹ̀ Yorùbá, ẹ dákun ṣé kìí ṣe ẹ̀tàn léléyìí? Ẹ gbọ́, torí pẹ̀lú fídíò tí mò ń gbé bọ̀ yí ẹ̀yin ọmọ Yorùbá, ẹjá wò ó. Ṣé ẹ mọ̀ wípé nínú ìran tá a wà yìí àti ẹ̀wà mẹni tó ń pàṣẹ mọ́ nílẹ̀ Nàìjíríà? Ẹjá fi bẹ́ẹ̀ lẹ̀, ẹ dákun ẹ wá bá mi wo fídíò yìí, ẹ wá wo bí wọ́n ṣe kó àwọn ẹ̀ṣọ́ tó ń dáàbò bo ọmọ Yorùbá tí wọ́n kó wọn tó dìlú Àbújá. Kí ni wọ́n lọ fi wọ́n ṣe nílùú Àbújá? Kì í ṣe pé wọ́n lọ fún wọn lówó pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀yà lórí kíni. Ìwọ́n ní àìsí bẹ́ẹ̀ ká kú bẹ́ẹ̀, àwọn eléyìí máa wí bẹ́ẹ̀, ó dàbí pé wọ́n máa fẹ́ kú síbẹ̀. Ta ni jẹ́ Babangida gan? Kábíyèsí ọba Ladoja, Ọ̀ọ̀nìrìṣà, Aláàfin Ọ̀yọ́, gbogbo yín àkókò supremacy kọ́ la wà yìí. Mo jọ ẹ wo jọ ẹ kọ́ la wà yìí. Ok, ẹ kọ́kọ́ lọ wo fídíò yìí, mo ń padà bọ̀ torí ọ̀rọ̀ ń bẹ ọ̀rọ̀ wà òun rèé, ẹ bá ń wo, mo ń padà bọ̀, ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀. Nàìjíríà ẹ gbà wá o, ẹ ṣàánú wa o, Ìdó náà wà o, gbogbo àwọn tó ń dáàbò bò wá ní Ìdó wọ́n ti kó wọn lọ sí Àbújá o. Ọba ẹ gbà wá o, bàbá Ládọjà ẹ ṣàánú ẹ gbà wá ń Ìdó o, àwọn tó ń dáàbò bò wá náà ti mọ́kọ mi lọ o, wọn ò lẹ́nìkan ẹ gbà wá ẹ ṣàánú wa o. Babangida àti ọlọ́sà fún wa pé ọmọ wa ó ní ọmọ ṣẹ̀wọ̀n mo kí gbogbo aráalé o. Tẹ́ bá wo bí àwọn ìyá wa tẹ́ ń wò bí wọ́n ṣe ń pariwo, yóò máa yà yín lẹ́nu pé kí ló ń ṣẹlẹ̀. Tí a bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìdó ní oṣù tó lọ, níjọ́ tá a mú àwẹ̀, tó ṣe wípé a gbọ́ pé àwọn Fúlàní wọ́n pa ìyá kan ní Ìdó ní ìjọba ìbílẹ̀ Ìdó nílùú Ìdó nílẹ̀ Ìbàdàn sí orí àpáta ní Ìdó, tí wọ́n sì bá sùn tí wọ́n dù ìyá yìí lọ́rùn. Nígbà tọ́rọ̀ ṣẹlẹ̀, a rí pé alẹ́ náà la fi lọ sílé ìyá yìí níjọ́ náà tí àwọn ọmọ ìyá yìí sọ tójú wọn rí. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ kejì, ilé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbégbésẹ̀. Area commander wá láti Èrúwà, area commander tó wá láti Èrúwà, wọ́n pe àwọn DSS, wọ́n pe àwọn operation boss, wọ́n pe civil defence, wọ́n sì pe àwọn vigilante tí wọ́n kọ́ àwọn ọkọ̀ wọn, wọ́n sì pe àwọn àmọ̀tẹ́kùn, gbogbo wọn jọ lọ. Ṣùgbọ́n wọ́n pe àwọn àgbẹ̀kọ̀yà náà. Ṣùgbọ́n ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ tí àwọn èèyàn fi tó wa létí pé a rí pé lórí ìṣẹ̀lẹ̀ wọ́n pààrọ̀ DPO Ìdó, níta wá gbọ́ ni pé lánàá DPO tí ẹ ti gbé lọ àti Fúlàní kan Babangida àti àwọn ọlọ́pàá wọn jọ wá, wọn látàbújá wọn ti wá, wọ́n wá kó àwọn
àwọn hunter vigilante. Babangida ló mú wọn káàkiri ilé wa lánàá ó mú wọn ní ṣẹlẹ̀ méjèèjì wọn rèé òun máa wọ ilé wa lánàá lórí ọ̀rọ̀ ó gbọmọ Nàìjíríà ẹgbẹ́ gbà wá ìsànú wa ọ̀rọ̀ Àbújá o. ìta wa gbọ́ ni pé wọ́n ti kó wọn lọ sí nígbà wọn kó wọn dé Ìyágàn kó wọn láti Àbújá ni wọ́n ti wá wọ́n sì ti kó wọn lọ sí Àbújá báyìí gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe wọ́n nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ ìpè DPO ń sọ pé òun ọ̀ràn wọn lẹ́wọ̀n. wọ́n sọ pé Ọlọ́run ọ̀ràn kọ̀ mí lẹ́wọ̀n ó ti sọ lábí Ọlọ́run ọ̀ràn Wàsíù Òdùtọ́lá lẹ́wọ̀n. ìta àgbọ́ nìyẹn a rí wípé DPO tí wọ́n ti gbé kúrò nídò kìí ṣe DPO Ìdó kìí ṣe ọlọ́pàá Ìdó DPO Ìdó tí wọ́n ti gbé kúrò wọ́n ṣiṣẹ́ underground nílùú Ìdó. ìlú wọn tún gbọ́ pé ó líìdì wọn wá arọ́lẹ́sẹ̀ ọlọ́pàá arọ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ arọ ìjọba àpapọ̀ apẹ kábíyèsí wa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn apẹ bàbá wa ọmọ Olúgbọ́n Sáàkín apẹ bàbá wa ikú bàbá Yèyé Aláàfin Ọ̀yọ́ Ọ̀kẹ́rẹ́ Ṣakí apẹ bàbá wa Sẹ́yìn apẹ gbogbo olórí adélẹ̀ Yorùbá ṣé bá ṣe mọ ìjẹ̀yà yìí lọ ni ẹ jẹ́ ká tiẹ̀ fẹ́ kí wọ́n ṣèwádìí ṣé lóòótọ́ àkọ́kọ́ ni pé DPO tí wọ́n ti gbé lọ yìí ló lídìí àwọn èèyàn wá lálẹ́ àná àti Fúlàní Babangida tẹ́ lọ máwọn èèyàn wálé àwọn Fúlàní ni wọ́n gbé ńgbà yẹn tí wọ́n gbé wọn lẹ̀ o ṣe é rántí pé àwọn ọmọ tí wọ́n pa ìyá wọn ìwọ́n láwọn ọlọ́pàá ń sọ fáwọn yìí pé káwọn lọ mú fọ́tò àti fídíò bí tí Fúlàní ti ń pa ìyá àwọn tó ti ń dùyà àwọn wá ẹgbọ́rọ̀ ń sọ́sẹ̀ gbọ́ létí wọ́n rí gbogbo bí táwọn ti jẹ oko àti gbẹ́ màálù gbogbo àwọn ọlọ́pàá wá kámẹ́rà rẹ̀ kò sí ìkankan tá a gbọ́ lẹ́yìn rẹ̀ wọ́n ti sin òkú ìyá ẹ̀ ìpadàbọ̀ rẹ̀ ẹni tí wọ́n wá ṣe yìí o a pé ọ̀gá àgbà pátápátá fún iléeṣẹ́ ọlọ́pàá Túnjí Dìísù ọmọ Yorùbá nìyẹn o torí wípé àwa wà lára àwọn tó ń pariwo àlàáfíà nílẹ̀ Yorùbá kí wàhálà ọmọ ṣẹlẹ̀ wọ́n ti kó àwọn ọkọ̀ àwọn ìyá wa ìlọ Àbújá ṣe é rántí pé bó ṣe ṣẹlẹ̀ nígbà tí Ìgàngàn tí wọ́n lọ mú Ìskílù Wàkílù àwọn OPC mẹ́ta lábẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams gbà náà oṣù mẹ́ta iná làwọn náà mọ̀ lò ní àtìmọ́lé torí pé kí ni wọ́n ń dáàbò bo ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin tọ́rọ̀ kàn ẹ bá wa dìde sí o ìjẹ́ wọ́n ti ẹ̀jẹ̀ ká ẹ fojú rí ọkọ yín látàtẹ́gbẹ́ ọ̀rọ̀ ẹ̀ gbìyànjú láti mọ̀. ráwọn kọ wa o ọmọ mẹ́fà la bí fún wọn o kò sẹ́ni tí ó ṣe bàbá ọmọ fún wa o ẹjọ́ nítorí ọ̀dà ẹ̀yin Yorùbá ẹ dìde o kábíyèsí Onídò ibodè wọ̀lú ẹ dìde o ibodè lọ ẹ dìde o ìyàtí ọ̀pọ̀lọ̀ jẹ́ wọ́n gbẹ́dọ̀ o. tá a bá ń gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ yìí ìjọ tí mo ṣe ètò kan lórí ọ̀rọ̀ yìí gbogbo threatening lọ́tún lọ́sì là ń gbọ́ wípé gbogbo program bá ṣe gbé ńgbà náà ara tá a fi ń pariwo rèé o a lè torí ìdúkokò ká mọ́ sọ̀rọ̀ kábíyèsí Onídò ọ̀dọ̀wọ́ yín o alága ìjọba ìbílẹ̀ ọ̀dọ̀wọ́ yín o gbogbo ìjòyè Ìdó ọ̀dọ̀wọ́ yín o bàbá wa kábíyèsí Olúbàdàn ọ̀dọ̀wọ́ yín o gbogbo lóòkọ̀ àti lẹ́ẹ̀kan ọ̀dọ̀wọ́ yín o ẹ ṣé gan ni. ẹ káàbọ̀ padà ṣé bẹ́ẹ̀ rí ibẹ̀ gbọ́ tẹ́ ẹ bá rántí tẹ́ ẹ bá gbàgbé màmá kan tí wọ́n nílùú Ìbàdàn tí àwọn Fúlàní bá sùn ìyá arúgbó ìyá 80 something àbí 70 tí wọ́n sì pa á ok kò tí ẹ̀ di dandan ká sọ tó sọ yí pé tó bóyá wọ́n dúnbú ẹ̀ àbọ̀ wọn dúnbú ẹ̀ ìyá 70 tí ọ̀dọ́ tó fi agídí bá sùn ṣẹ́mi ò ní gbọ́ lẹ́nu ẹ̀ níbi tó ti ń ṣa igi tí fi ń tọ́ àwọn ọmọ ẹ̀ tí àwọn ọmọ yìí sì jáde àwọn ọ̀dọ́ ìlú báwọn ọgbà àwọn ọ̀fẹ́ tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì dìde láti sọ pé òkè ẹ ní sùúrù táwọn ọmọ yìí sì tí wọ́n sì sọ tí wọ́n ki idà wọn bàpò ẹnìkan wá dìde wọ́n pè ní Babangida kó wá dìde tó jẹ́ pé former DPO tó wá lọ kó àwọn ọmọdé yìí ewúrẹ́ gbọ́ nǹkan táwọn ìyàwó wọn sọ yìí nínú ààwẹ̀ ọmọ Yorùbá nígbà tí fídíò yìí tẹ̀ mí lọ́wọ́ mo rò pé so nílùú tí a wà yìí náà níbi tá a bá dé yìí ṣé kìí ṣe pé ẹ̀tàn
lódì ní ẹ̀yin bàbá wa fẹ́ máa tan olóyè Sunday Adéyẹmọ. Ẹni bá fẹ́ mi kó gbọ́ fún farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ṣé kìí ṣe pé ẹ fẹ́ gbé àgbàdo lé Sunday lọ́wọ́ pé máa gbìn kẹ́ wá kó àwọn ọmọ ẹdìẹ, ọmọ ẹyẹlé, ọmọ àwọn ikún kan máa tẹ̀ ọ́ lẹ́yìn? Torí tí kì bá ṣe bẹ́ẹ̀, eléyìí ò gbọdọ̀ máa ṣẹlẹ̀ ní bó ṣe ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí. Ìròyìn kan tẹ̀ wá lọ́wọ́ pé bí wọ́n ṣe mú ẹnìkan tí wọ́n pè ní suspect tí wọ́n pè ní bandit ní the same Ọ̀yọ́ state yìí rèé tí àwọn ọlọ́pàá túlẹ̀. Táwọn ọlọ́pàá tí wọ́n túlẹ̀, ẹ kúkú jẹ́ àmọ́ bí tá à ń lọ gangan ẹ̀yin bàbá wa yìí. Ẹ jẹ́ àmọ́ bí tí à ń lọ, ẹ jẹ́ àmọ́ bí tá a belong sí, so that nígbà tá a bá ti mọ bí tá à ń lọ, a ní pẹ́ nírìn àjò. Bó bá jẹ́ pé ẹ̀tàn iná ẹ̀lẹ́ ń tan aláyé pé tó ẹ kúkú jẹ́wọ́, because kò sí reason tí bandit Fúlàní anyhow, torí gbogbo àwọn Fúlàní kọ́ ni bandit, to be more serious. But ẹni tí a fẹ̀sùn kàn, òun rìn lórí ilẹ̀, ó yẹn fanda, ó ń lo oko tiẹ̀, ó ń lọ bí business ẹ̀. Àwọn tẹ́ yẹn ní ẹ̀ṣọ́ aláàbò, àwọn tí wọ́n dìde pé níbo ni wọ́n ti pàyà yìí, kì í ṣe pé wọ́n pa Fúlàní o, wọn padà lọ àrẹ́sì Fúlàní o, wọn sọ pé Fúlàní ó kún bí tẹ́ fẹ́ tọ̀ o. Ẹni tí wọ́n mọ̀ pé ó ṣiṣẹ́, òun ni wọ́n tọ́ka sí o. Níbẹ̀ ni DPO ló ti ń pọ́ǹtì sí àwọn ọmọ yìí pé bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o, ojú yín sì máa rí tó. Bẹ́ẹ̀ ṣe ń wo yẹn o, ẹ sì rí lálà. Òun rìn wọn lọ ẹ̀wọ̀n, ó dẹ̀ plan yẹn lóòótọ́. Òun ò kó wọn dúró nílùú Ìbàdàn tó jẹ́ ibi tó jẹ́ headquarter ọlọ́pàá nílùú Ìbàdàn. Abuja ni wọ́n kó wọn lọ straight. Seyi Makinde, the governor of Oyo State, nínú gbogbo ìgbìyànjú tí gómìnà yìí gbìyànjú lásìkò tá a wà yìí, ẹ bá ń jẹ́ kó yé gómìnà Seyi Makinde pé ẹ lọ ṣọ́ra. Àwọn kan tí wọ́n ní interest lórí ọ̀rọ̀ Ọ̀yọ́, kọ́ má lọ jẹ́ Ọ̀yọ́ State, kọ́ má lọ jẹ́ wípé àwọn gangan wà nídìí àwọn kìnìún yìí, wípé ìgbà wọn bá ba ìjọba yín jẹ́. Torí ọ̀pọ̀lọpọ̀ Ọ̀yọ́ State, like more than half of Ọ̀yọ́ people ni wọ́n ń béèrè wípé, tí wọ́n sì ń sọ̀rọ̀ pé Seyi Makinde ọ̀kájú ẹ̀. Now pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe wá rí yìí, tẹ́ ẹ̀ bá kíyèsí bó ṣe ń lọ gangan, kọ́ má lọ jẹ́ pé àwọn ọ̀tá yín wọ́n gbógun tì yín. Ẹ̀yin kábíyèsí, ní gìgísẹ̀ yín, níwájú yín eléyìí tí ń ṣẹlẹ̀ yìí. Ṣó dìgbà tí ọ̀rọ̀ Ọ̀yọ́, Ògùn, Ọ̀ṣun, Oǹdó, Èkìtì, Èkó tó bá dàbí ti Kwara, tí náà jó kọjá ohun tí agbára yín lè ká? Àwọn ọmọ tẹ́ ẹ fẹ́ máa lò rèé, àwọn ni wọ́n jáde lásán pé kò yẹ kó rí bẹ́ẹ̀, báwo ni ẹnìkan ṣe lè ṣerú eléyìí? Làṣẹ wá látòkè, ta la láṣẹ tó wà l'Ábùjá? DPO IG ọlọ́pàá ọmọ Yorùbá ní l'Ábùjá. Ọ̀pọ̀lọpọ̀ ipò ló wà l'Ábùjá tá ń sọ̀rọ̀ ẹ̀ yìí tó jẹ́ ọmọ Yorùbá ló ẹ̀dí ẹ̀. Báwo ló ṣe jẹ́? Báwo lọ̀rọ̀ ṣe dà báyìí? Àwọn èèyàn yìí sì fi gbogbo ìgbà pariwo wípé àfikẹ́ lọ negotiate, àfikẹ́ lọ bá wọn sọ̀rọ̀. Àwọn kan sọ wípé tó àwọn nílùú, ohun tó wù kẹ́ni bọ̀dì yìí ṣe àrà tó wù yín kẹ́ ẹ dá, àwọn làwọn lórílẹ̀‐èdè Nàìjíríà. Ok, nìkan ọ̀bá yín jà, èyí tẹ́ ẹni lẹ́ni tó jẹ́ Nàìjíríà, tí bíríìjì tó kó wa pọ̀ tó ti là wá sí méjì, ẹ pín yòókù kẹ́ ẹ mú sọ̀dọ̀ yín, kíkálukú máa lọ́lọ́ rẹ̀. Simple as ABC. Ó rọrùn jù.
ẹ tún gbọ́ wúruwúru tí àwọn eléyìí ń sọ, ẹ gbọ́ wúruwúru tí Gumi àtàwọn ọmọ ogun ẹ̀ ń sọ. Òun rèé, wọ́n padà bọ̀. And their local government. They should go and negotiate with them so that all these killings will stop. We cannot achieve any progress with that negotiation with the bandits. Those bandits and terrorists are more trained than the military. The government knows. If you think that the government will save you this time around, then you are just joking. The only thing that is going to save you in this country is Sharia law. Allah have given us this country as a gift and a promised land. And if you're not happy about it, go and look for another country to stay or you will be kidnapped. Because very soon we will take over this country for good. If you think that the government will save Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti gbọ́? Gumi ló dìgbà tí wọ́n bá tó jókòó, tí wọ́n bá bandit negotiate, tí wọ́n bá bandit sọ̀rọ̀ nílùú tó lọ́ba tó níjòyè. Orílẹ̀-èdè wo lẹ́yìn ti gbọ́ tí wọ́n ti ń ṣerú ẹ̀, tí wọ́n bá bandit sọ̀rọ̀, tí wọ́n jọ jókòó yí tábìlì po. Nígbà yẹn ni ọ̀rọ̀ Nàìjíríà tó lọ lójú. Kò sí wàhálà. Ìran Yorùbá fẹ́ lọ. Àwọn eléyìí sọ̀rọ̀ wọ́n ní tó àwọn ìsìláàmù tàwọn àwẹ̀ ló ti kù díẹ̀ tí ó parí yìí. Ṣé kólúkálùkù ní lọ dira, ẹ lọ dira o, òun lẹ ti ń gbọ́ yìí o. Tàbá ní wọn ò ní ṣe tí wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ, kò sọ́lọ́pàá tí ó mú wọn rèé o. Níbi tá a ti máa ń sọ wípé òkè báwo lẹ ṣe fẹ́ gbé ọlọ́pàá tí ọ̀gbọ́ wa ń pẹ́ ní Yorùbá wá sílẹ̀ Yorùbá, kọ̀gbọ́ wá kí n pa ẹ́ nílùú Yorùbá, ẹ̀ sì wá fi ṣe DPO. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀? Ẹnìkan á ṣẹ̀ṣẹ̀ máa wá interpret fún. Ẹ sì gbé ọmọ Yorùbá tí ọ̀gbọ́ wa ń pa ẹ́ lọ sọ́dọ̀ tiwọn. Àwọn lẹ̀ ń kó wá sọ́dọ̀ tiwa, àwọn repentant Boko Haram tó tuntun wọn láwọn repent tí wọ́n mọ̀ pé wọ́n lọ túbọ̀ gbágbára ní. Owó tíjọba àpapọ̀ ò lè san fún wọn, àwọn máa gbà á níbi tí wọ́n bá ti. Ọmọ Yorùbá, ilé tó lọ ni. Ẹ má jẹ́ dúró, ẹ má dákẹ́. Ilé tó lọ ni. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá ní kẹ́ pariwo. Ẹ má jẹ́ orú ẹ̀ wá. Ẹ má jẹ́ oṣù wa. Ẹ jẹ́ kí àjọ àgbáyé ó máa fi gbogbo ìgbà mọ̀ ohun tá a sì ti lè fi jó, tá a fi sọ pé dandan à ń lọ. Ẹ jẹ́ kó máa mọ̀. Bẹ́ẹ̀ ni àrọ ni òsì wálé, Oníkòyí ò sí Ogun lọ. Ó dàbọ̀, á tún pàdé.